ayé àwọn ọmọ tí ń bàjẹ́ nísìnyí láti kékeré kí ni bá tí wọ́n jẹ́ òbí ni o bóòlù òbí ṣe bá tọmọ jẹ́ ó bá tọmọ rẹ̀ jẹ́ nítorí wípé kò jẹ́ kó mọ́ fún olùkọ́ ní ìwọ rẹ̀ lára àwọn tó yẹ ká fún lẹ́tọ̀ọ́ nínú àwùjọ wa táwùjọ wa ò fi dáa òun ni ká fún olùkọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀tọ́ al-ihtiram ká ṣàpọ́nlé olùkọ́ wa àwọn ọmọ lónìí wọ́n ti bàjẹ́ àwùjọ ti bàjẹ́ débi wípé mo wo fídíò kékeré kan lórí tó àsìkò díẹ̀ sẹ́yìn àwọn ọmọ kan ṣe exam JSS 3 lọ́wọ́ nílùú kan lọ́nà ilẹ̀ Ìgbò lọ ọmọ yẹn wá jíwèé ó gbéwèé wọlé tó fẹ́ jíwò ọ̀gá tó invigilate wọ́n wá sọ pé Sam kò sí tọ́jọ́ ọ̀gá yẹn wá gba ìwé tó fẹ́ jíwò ọgbà lọ́wọ́ ẹ̀ pé kò sáàyè fún malpractice bí ọmọ àti ọ̀gá ṣe bẹ̀rẹ̀ ìjánu ọmọ yọwọ́ ọjà sí ọ̀gá tí ẹjọ́ ń fọ́ra wọn lága tí wọ́n jọ ń ja kọ́ńpù gidi ni o ẹ wo bó ṣe bàjẹ́ tó tọmọ JSS 3 fi yọwọ́ ọjà sí ọ̀gá rẹ̀ sí tíṣà rẹ̀ ọkùnrin wípé ọkùnrin jọ ni wá láti ọmọ JSS 3 ọmọ JSS 3 tó lè yọwọ́ blow sọ́gá tọmọ ń bá dé yunifásitì kí ní ọ̀dánwò tó okùn kọ́mọ̀lọ́ àtàkì ọ̀gá lọ́nà lé ibi ayé bàjẹ́ dénú bẹ́ẹ̀ bá wá fẹ́ kọ́mọ yán fọ́ọ̀lù sínú orí burúkú yẹn àfi kó jẹ́ wípé láti kékeré láti jẹ́ ọmọ rí pé olùkọ́ rẹ̀ tóbi olùkọ́ rẹ̀ bàbàrà ẹ jẹ́ káwọn olùkọ́ ó fìlì wípé ọmọ yín yàtọ̀ nú ọmọ bọ́mọ yín bá ń lọ léèwé ẹ ra mọ̀tínà ránṣẹ́ sólùkọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ pé ọmọ yín délé ń sọ pé tíṣà òun náà ń ọlọ́run ṣeun mo ti wá mẹ́ntí mọ̀ fẹjọ́ rẹ̀ sùn àǹtí yín lọ́nà tẹ́ bá ṣe bẹ́ẹ̀ fọmọ ọmọ ọmọ bẹ̀rù olùkọ́ yẹn wípé kí mọ́mì mi ọmọ tún fẹjọ́ mi sùn wọ́n kí ìyá mi ọmọ mọ̀ di méjì yóò wá mọ̀ bẹ̀rù olùkọ́ kódà ẹ fi ráyè rẹ̀ tún ṣe nínú ilé. innal mu'allima wa tabiba kilayhima la yansahani idha huma lam yukrama la yansahani idha huma ẹ wo bẹ́ẹ̀ ò bá fẹ́ ráyé gbé olùkọ́ àti dókítà tí ó tọ́jú àárẹ̀ rẹ̀ kéèyàn lọ ṣẹ̀wọ̀n ẹni ó bá fẹ́ gbáyére àti olùkọ́ tí ń tọ́jú ọmọ tí ń kọ́mọ lẹ́kọ̀ọ́ àti dókítà tí ń fọmọ nítọ́jú tàbí tí ń fálárẹ̀ nítọ́jú àwọn méjèèjì ò ṣe rí fín bẹ́ẹ̀ bá rí wọn fí wọ́n wù ọ níran bẹ́ẹ̀ bá sì wòyàn níran tí èèyàn bá fi ya aláìmọ̀kan ayé ó bàjẹ́ látọwọ́ onítọ̀hún ọmọ tá a fẹ́ kó lóríire ẹjẹ́ akọ lẹ́kọ̀ọ́ wípé olùkọ́ tí bá ń kọ́yàn lẹ́kọ̀ọ́ èèyàn máa ń pọ́n lé ni kódà àwọn òbí kan máa ń ṣe dáadé bí wípé tí wọ́n bá ń bọ̀ tí wọ́n gbé nǹkan lọ́wọ́ tólùkọ́ rẹ̀ náà ń bọ̀ tó gbé nǹkan lọ́wọ́ tọ́mọ bá sáré lọ́dọ̀ òbí rẹ̀ tó fẹ́ gbà yóò ní ọ̀yá lọ gba tàǹtì yín ti àǹtì yín náà lọ gba ti málàmù yín náà lọ gba ti tíṣà yín náà fi tèmi lẹ̀ kò sí nǹkan kan ó bẹ́ mi ṣiṣẹ́ ńlẹ̀ padà àmọ́ ọ̀gá rẹ̀ tó rí ìlọ sàpọ́nlé rẹ̀ àmọ́ sẹ́yìn ọmọ bíi táyé àwọn ọmọ kan ti bàjẹ́ lónìí fúnra mọ̀mọ́ lọ sọ fún ọmọ rẹ̀ wípé àǹtí yín lọ́nà èmi àtàǹtí wọn á jọ wà kó ń sùkú yín lọ́la nsọ sùkú níbo kọ́mọ tí ọmọ tọ́jú mi rí kí n tó bí ọ lọ́jọ́ tí mo ṣe ó sì lọ skul ó sì wọnú ọgbà skul àǹtí ẹgbọ́ kí lọmọ iṣẹ́ fún ìtẹ́bí náà lánàá gbọ́dọ̀ àfi gbọ́là ó gbé gbajúfọ̀ ga ọmọ rẹ̀ oríire ọmọ rẹ̀ lọ gbádànù o ọ̀pọ̀ àwọn abiyamọ lónìí wọ́n gbàgbé wípé ẹni tí ń bá wọn tọ́jú ọmọ òun ní ṣiṣẹ́ bọ́mọ àwọn ó ṣe yàre lọ́jọ́ ọ̀la tẹ́ bá òbí mi ò wá ní lọ jà níléèwé àmọ́ nílé náà ló ti yẹpẹrẹ tíṣà pé ẹ dákun ẹ dúró náà kí ló ló ṣe náà ó ní ìgbà tí mo fẹ́ kọ iṣẹ́ mo á gbàgbé kí n kọ́ tán àǹtí wa nà mí torí pọ̀ kọ́ṣẹ́ tán tó ní bá mi sanwó léèwé ni ṣé kíníkan ni òbí mi ò wá bẹ̀rẹ̀ sí mọ́ yóò mọ̀ sọ̀rọ̀ sólùkọ́ níwájú ọmọ rẹ̀ bọ́mọ bá ti rólùkọ́ ńjọ́ kejì olùkọ́ ò ní ju bíntín báyìí lọ́dọ̀ ọmọ yẹn tólùkọ́ bá ti kéré lójú ọmọ àti jèrè ọmọ yẹn ó ṣòro díẹ̀ o ń bẹ lára ń táwùjọ wá fi ń bàjẹ́ lọ sí lónìí tó yẹ pa àmọ́ pé tá a bá lè ṣàtúnṣe bẹ̀ ọ̀rọ̀ ọ̀run kí n kó yí padà sí dáadáa kọ́lọ́mbà yí gbogbo ẹ̀ padà sí dáadáa.